kí ló dé tí a ṣe like wọn náà? Kí ló dé tá a ṣe máa ń fẹ́ rí wọn sójú? Kí ló dé tó jẹ́ pé gbogbo wa a máa ń ní èrò aburú sí ọ̀pọ̀lọpọ̀ wọn? Kí ló dé tó jẹ́ pé a ṣe kí n fẹ́ gbọ́rọ̀ wọn sétí? Kí ló dé tó jẹ́ pé a ṣe kí n wò pé bóyá ẹni àpọ́nlé wà nínú wọn rárá? Kí ló dé tó jẹ́ pé a ṣe sọ wọ́n di ẹdun arinlẹ̀ àbí a ti kà wọ́n kún ẹni àbínú nínú society wa? Kí ló dé tó jẹ́ pé gbogbo àwọn ọkùnrin a máa ń lérò pé gbogbo orú wọn tó bá wà nírú situation wọn, a máa ń lérò pé bóyá wọn kò dáa ní nǹkan tó ṣẹlẹ̀ sí wọn tó fi wà nírú kò tán wà. Àwọn wo ni mò ń bá sọ̀rọ̀? Àwọn wo ni mò ń sọ̀rọ̀ nípa wọn? Àwọn tí a máa ń pè ní single mothers. Single mothers. Allahu Akbar. Tó bá pè yẹn ní single mother, ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin, ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló máa ń believe pé bóyá àwọn tá à ń pè ní single mothers wọn kì í ṣẹni tí èèyàn máa ń fẹ́. Bóyá nǹkan tó lé wọn kúrò nílò ilé ọkọ, ní tí ò jẹ́ kí wọ́n wà nílé ọkọ ni wípé bóyá wọ́n bà ilé ọkọ wọn jẹ́, wọ́n máa ń bọ́kọ jà, wọ́n máa ń bú ọkọ, wọ́n fẹ́ bà ayé ọkùnrin jẹ́. Truly, àwọn obìnrin kan lè wà tí wọ́n lè ní ìwà burúkú, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé wọ́n máa ń believe pé gbogbo obìnrin tó bá jẹ́ pé ó ti kúrò nílé ọkọ, àwọn ni wọn ṣe fẹ́ níyàwó mọ́. Àìmọye obìnrin tó jẹ́ pé ó sacrifice fọ́kọ rẹ̀, ó jìyà fọ́kọ rẹ̀, ó sunkún fọ́kọ rẹ̀, ibi gíga tọ́kọ ẹ̀ dé òun náà lọ́lọ́run lò ní sábàbí tó fi gbọ́kọ ẹ̀ débẹ̀, tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ni wọ́n ń dalẹ̀. Ẹ jẹ́ kó ká wá lọ mọ̀ ọ̀pọ̀lọpọ̀ pẹ̀lú research tá a ti ṣe. A rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ ń pè ní single mothers yìí, yálà ó ti bímọ méjì, ó bímọ mẹ́ta, bímọ mẹ́rin, ọ̀pọ̀lọpọ̀ wọn, mo tuntun sọ, ọ̀pọ̀lọpọ̀ wọn ló jẹ́ wípé ìyà tí wọ́n ń jẹ nílé ọkọ ni ò ṣe é gbà mọ́ra wọn mọ́, náà fi dẹ́ntà ń pè ní single mothers. Ọ̀pọ̀lọpọ̀ wọn, mi ò sọ pé gbogbo wọn o, ọ̀pọ̀lọpọ̀ wọn ló jẹ́ wípé olùbẹ̀rù Ọlọ́run ni wọ́n, tó jẹ́ wípé wọ́n kó ọkàn, ẹ̀mí, ara, gbogbo ìgbésí ayé wọn kò lé ọkùnrin lọ́wọ́, tó jẹ́ pé at the end of the day ọkùnrin padà wá dalẹ̀ wọn. Ọ̀pọ̀lọpọ̀ wọn ló jẹ́ wípé ọkùnrin kan tó jẹ́ pé ìyà ni ní gbogbo ìgbà, ẹgba ni ní gbogbo ìgbà, nínà ni ní gbogbo ìgbà. Àwọn ọkùnrin kan wà ṣe mọ̀ pé àwọn ọkùnrin kan wọn kì í ṣe sọ́ọ̀rì sí ìyàwó wọn láéláé, kódà kí wọ́n lu ìyàwó wọn pa wọn ní ṣe sọ́ọ̀rì sóko ẹ̀. Lára ìgbésí ayé ti ṣe wọn nìyẹn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin la máa ń jẹ́ pé okay, tábà ti wálé nìkan tó jẹ́ single mothers, a máa ń fojú parẹ́. Ẹlòmíràn ní no, ẹ jọ̀ọ́ tẹ́ bá máa bá mi wáyàwó, mi ò fẹ́ tó ti bímọ méjì, mẹ́ta, mẹ́rin, márùn-ún. Ẹlòmíràn kódà ẹlòmíràn tiẹ̀ máa ń dànjínú, a máa sọ pé òun ò fẹ́ rí obìnrin tó jẹ́ pé tiẹ̀ ti bímọ rárá, àfi obìnrin tí ò tí ì bímọ. Àìmọye àwọn obìnrin ló jẹ́ pé ìmọ́lẹ̀ ńlá ni wọ́n, tó jẹ́ pé àwọn ọkọ wọn tán fẹ́ tẹ́lẹ̀ wọ́n gbé wọn jù nù, tó jẹ́ pé tí ìwọ tó sọ tó lérò pé bóyá ẹni tí ò jẹ́ nǹkan kan ni wọ́n, immediately tó bá sì ti fẹ́rù obìnrin yẹn, ìmọ́lẹ̀ ńlá máa wọnú ìgbésí ayé rẹ̀, oríire tuntun á máa wọnú ìgbésí ayé rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin yẹn ni wọ́n jẹ́ gold, tó jẹ́ pé àwọn ọkùnrin tó fẹ́ wọn tẹ́lẹ̀ wọ́n appreciate nǹkan tọ́lọ́run gbélé wọn lọ́wọ́. Ẹ má jẹ́ ká discriminate against wọn mọ́, ẹ má jẹ́ ká dànjínà sí wọn mọ́, ẹ má jẹ́ sọ pé bí àní fẹ́ wọn nítorí pé wọ́n ti kúrò ní ọkọ kan. Kódà bóbìnrin ní ọmọ 5, kódà kóbìnrin ní ọmọ 7, àìmọye ọkùnrin tó jẹ́ pé nígbà tí ìyàwó rẹ̀ bá ti ń bá jìyà látọ̀ àrọ̀ ayé tí wọ́n ń bímọ tán bímọ, ojú ẹsẹ̀ tí nǹkan bá ti dá báyìí yóò bẹ̀ jáde, yóò mọ̀ ṣe dáadáa káàkiri ni, yóò bẹ̀ jáde, yóò mọ̀ kó wèrè, yóò mọ̀ kó gbó kiri ni, yóò mọ̀ ṣe dáadáa kiri ni. Àìmọye obìnrin tó jẹ́ pé ọkọ rẹ̀ ó ṣaláìsí ni, kí ló tá a ṣe wá sọ́pà ní fẹ́ wọn? Ẹja fẹ́ wọn. Àwọn single mothers gbogbo wọn náà kọ́ lé èèyàn burúkú. Majority of them victim of circumstances ni wọ́n ṣe sábàbí aburú ni, wọ́n ṣe sábàbí àwọn nǹkan tí ò dá síra wọn ni. That is why tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọ́n fi kúrò nílé ọkọ. Ẹ má jẹ́ ká discriminate against wọn, ẹ má jẹ́ á máa fojú burúkú wò wọ́n, ẹ má jẹ́ á máa fojú aṣẹ́wó wò wọ́n. Ẹni tẹ́ bá fẹ́ fẹ́ nu ẹ lọ fẹ́ wọn, ẹni tẹ́ bá fẹ́ fẹ́ níyàwó nu ẹ fẹ́ wọn, ẹni tẹ́ bá fẹ́ ṣe dáadáa sí nu ẹ ṣe dáadáa sí wọn. Ẹ má máa lérò pé bóyá pé òkè èèyàn burúkú ni wọ́n, ìkà ni wọ́n, àbáwọn pọkọ wọn ni, àbáwọn náà ṣe aburú kan ni, àbí tẹ́ bá fẹ́ra wọn pé ẹ gbé ègún eléégún, bàbá ńlá irọ́ ni. Ọ̀pọ̀lọpọ̀ wọn ló jẹ́ gold, tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tó fẹ́ wọn lójú inú, kò jẹ́ kán mọ̀ pé gold ẹ̀ mọ̀ pé lómi tí ò bá ti sọ góòlù nù, kò ní rí iná rí wọn. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló wà lọ́wọ́lọ́wọ́ báyìí
tó jẹ́ pé wọ́n jẹ́ single mothers, wọ́n ẹ̀rí tán bá ti kúrò báyìí ìgbéga wọn tọ́lọ́run ti fi sọ́wọ́ ọkọ wọn yẹn Ọlọ́run wá dá padà sí wọn. Gbogbo ohun tọ́kọ rẹ̀ kọ̀ tí ò ṣe fún Ọlọ́run ó sì máa gbélé ìyàwó yẹn lọ́wọ́, yóò sì máa ṣe everything fún, ìgbésí ayé ó sì rọrùn fún. Mélòó wọn, ẹ jẹ́ ká respect wọn, ẹ jẹ́ ká honour wọn. They deserve our respect. They deserve to be honored. They deserve all the beautiful things. We deserve to marry them. May Allah bless all our single mothers. Assalamu alaikum wa rahmatullah.